ẹ kú dédé àsìkò yìí níbo tí ẹ ti gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òdì á kú pọ̀pọ̀ sísìn ọdún àjíǹde ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún wíwá sáyé yín láti gbà wá là láti mú wa wá sí ọ̀dọ̀ bàbá. A dúpẹ́ nítorí pé ikú yín ni ó kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àánú tí a rí gbà lọ́dọ̀ yín, ẹ gbọ́ ọpẹ́ wa. Lọ́nà tí a gbọ́ lé ní bá gbé tí ọ̀tún wa wọlé kó má gbà tòsí jáde, kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Kí a jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn ENOCH Adéboyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kẹrin. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kẹrin. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé àwọn aba àyànmọ́ jẹ́ ìgbéraga apá kìíní. Àwọn aba àyànmọ́ jẹ́ ìgbéraga apá kìíní. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí 11 Lúùkù orí 14 ẹsẹ̀ 11. Lúùkù orí 14 ẹsẹ̀ 11 tí ó sọ wípé nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀, ẹnikẹ́ni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. A ó mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Lúùkù orí 14 ẹsẹ̀ 7 títí dé 11. Ìwé Lúùkù orí 14 ẹsẹ̀ 7 títí dé 11 tí ó kà báyìí pé ó sì pa òwe kan fún àwọn tí ó pè wá jẹun nígbà tí ó wò bí wọ́n ti ń yan ipò ọlá. Ó sì wí fún wọn pé nígbà tí ẹnìkan bá pè ọ́ wá sí ibi ìgbéyàwó, má ṣe jókòó ní ipò ọlá, kí ó má bàa jẹ́ pé a pe ẹni tí ó ní ọlá jù ọ́ lọ. Nígbà tí ẹni tí ó pè àti òun bá dé, a sì wí fún un pé fún ọkùnrin yìí ní àyè, ìwọ a sì wá ti ìtìjú bọ́ sí ipò ẹ̀yìn. Ṣùgbọ́n nígbà tí a bá pè ọ́, lọ kí o sì jókòó ní ipò ẹ̀yìn. Nígbà tí ó pè ọ́ bá dé, kí ó lè wí fún ọ pé ọ̀rẹ́, bọ́ sókè. Nígbà náà ni ìwọ yóò ní iyì ní ojú àwọn tí ó bá jókòó tí ó ń jẹun. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀, ẹnikẹ́ni tí ó bá ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù, àmín. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn ENOCH Adéboyè ní fún wa lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kẹrin. Ìgbéraga ènìyàn yóò rẹ̀ ẹ́ sílẹ̀, ṣùgbọ́n onírẹ̀lẹ̀ ọkàn ni yóò gbàlà. Ìwé òwe orí 29 ẹsẹ̀ 23. Ìwé òwe orí 29 ẹsẹ̀ 23. Ìgbéraga jẹ́ ọ̀kan nínú àwọn ohun èlò tó tóbi jù lọ tó ń pa ènìyàn run, pàápàá àwọn tó ti ní àṣeyọrí ńlá. Ìyẹn túmọ̀ sí pé tí èṣù bá fẹ́ mú ènìyàn ńlá wá sílẹ̀, kò nílò láti dá ara rẹ̀ láàmú pé ó fẹ́ràn àjẹ́ tàbí oṣó sí ẹni náà. Ohun gbogbo tó ní láti ṣe ni kí ó mú ìgbéraga jáde nínú ẹni náà. Ìwé òwe orí 25 ẹsẹ̀ 27. Ó wí pé kò dára láti máa jẹ oyin púpọ̀, bẹ́ẹ̀ ni kò dára láti máa wo ògo ara ẹni. Wíwá ògo fún ara ẹni kì yóò mú ògo wá fún ọ bí kò ṣe ìtìjú. Dẹ́kun láti máa wá kí àwọn ènìyàn gbé ọ sí èjìká wọn bí ẹni pé ìwọ ni ó dára jùlọ tí yóò wá sínú ayé. Rẹ ara rẹ sílẹ̀. Èṣù ti fi ìgbà kan rí jẹ́ olórí áńgẹ́lì pàtàkì ní ọ̀run rere, ṣùgbọ́n ìgbéraga kò sí lórí nítorí bí ó ti rẹwà tó, ó bẹ̀rẹ̀ sí ní wá ògo fún ara rẹ̀. Kódà ògo ìtẹ́ Ọlọ́run, ó padà di ẹni ìrẹ̀sílẹ̀ pátápátá, débi pé lẹ́yìn ọ̀rẹyìn a ó tún mú un wọ inú iná láti jìyà títí láéláé. Ìmọ̀ràn Ọlọ́run fún gbogbo Kìrìsìtẹ́nì ni kí a fi ọmọlàkejì síwájú
nínú ti ọlá. Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹwàá wípé ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọ́nú fẹ́ràn ara yín, ní ti ọlá ẹ máa fi ẹnìkejì yín síwájú. Ní ọjọ́ tí o bá ti gbàgbé pé ohun gbogbo ní ọjọ́ tí o bá ti gbàgbé pé ohun gbogbo tiẹ̀ ni Ọlọ́run ló fún ọ, ọjọ́ náà ló bẹ̀rẹ̀ sí ní jábọ́. A kìlọ̀ fún Nebukadnesari nínú ìwé Dáníẹ́lì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Gẹ́gẹ́ bí mo ti ń kìlọ̀ fún ọ nísinsìnyí, ṣùgbọ́n kò gbà ìkìlọ̀ o. Ìgbéraga dìde nínú rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní fọ́nù nípa àwọn nǹkan. Ó bẹ̀rẹ̀ sí ní fọ́nù nípa àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe nípasẹ̀ rẹ̀. Ó ń pè wọ́n ní àwọn iṣẹ́ ọwọ́ òun tìkálára òun. A rẹ̀ ẹ́ sílẹ̀ gidigidi tí ó fi ń bá àwọn ẹranko inú ìgbẹ́ jẹ koríko. Ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà. Ó wí pé àwọn tí ó bá fẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ó ṣiṣẹ́ nínú ayé wọn gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀. Rẹ ara rẹ sílẹ̀. Ìgbéraga máa ń ba àyànmọ́ jẹ́. Kókó àdúrà: Bàbá, jọ̀wọ́ bà gbòǹgbò ìgbéraga jẹ́ nínú ayé mi ní orúkọ Jésù. Bàbá, jọ̀wọ́ bà gbòǹgbò ìgbéraga jẹ́ nínú ayé mi ní orúkọ Jésù. Olúwabùkọ́lá aya Kóníẹmọ̀ mí sí, ìyá ènìyàn rere, aya ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Nígbà tí a ó tún máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.